tó wá ní mo bí ó wá nípa wọ́n pa àdògán wọ́n pa bàbá bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹlẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́run ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá bàbá bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn kí a lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè mọ padà tí kò ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsàn ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wọn fi sí pinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. ebi burúkú ẹ̀dá tí ó parun lójijì ni wọ́n ti sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu Ọlọ́run bá tó ní mímu tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gì mo wà ní ìṣòro fún ọdún 5 mo kọ́lé ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹ fi dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀ àṣẹ gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ nǹkan ní mo gbé lẹ́yìn òde àwọn tí ń fi mí pa ọmọ fi mí pa ó lọ náà wọ́n láwọn ń jà fún mi ọmọ ní ẹ̀dá onú gúrúùpù wọ́n fẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara ó tọ́ bá wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti sọpọ́ọ̀tì òtún bàbá yẹn wá ní pé ibi tọrọ dé pé Sunday mo níbẹ̀ ni bàbá àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mọ́ni bàbá Olúgbọ́n ní Sunday mọ́ni sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú ẹ lọ tí ẹ dẹ̀ lè pèsè àwọn terrorist tó ń disturb wa lẹ́nu mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó pèsè àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ ní o ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà làá fèsì kò sí tó kọ́ làwọn kó láti tẹ́ máa ṣe dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣèyàn lọ àríjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọ̀pọ̀ bí o bá bú mi ta ló fẹ́ bú mi. Sunday ẹ kúlẹ̀ mi yá mi bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú 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 bàbá Olúgbọ́n sí gbogbo olẹ̀kùn lẹ̀ Olúgbọ́n adé bàbá dáadáa gbogbo oúnjẹ tí mò ń jẹ nulẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi. ọ̀rọ̀ mi dẹ̀ yé bàbá torí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí orí ń bọ̀ ṣe gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ni kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nílé mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báwọn sí gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa torí pé Yorùbá jọ ní wa tó ń bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè tí wọ́n lọ sọ pé ó sì bẹ́ẹ̀ ṣé lọ́wọ́ adé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀bẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn family wa 100% kí sí 99 lẹ́nìkẹ́ bá ń sẹ́nu ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ. àwọn olóníṣòro lé ayé wọn olóníṣòro èmi ò tiẹ̀ rán ìwọ tó ń sọ̀rọ̀ lẹ́yìn mi ò lè sọ lójú mi ò tó bẹ́ẹ̀. wọ́n ya wèrè. ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tẹ́ mi bá dé yóò di ìdàkudà ní ẹlòmíì tó ti ní stroke. èmi tí mo mọ̀ bí mo ṣe ń ja èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pé kò yí sí rárá ìyẹn lè ní stroke. tó yẹ pé àti wá ná 500,000 wà mọ́ bá mi tọrọ ẹ̀ èmi àti sọ́wọ́n aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àwa òrùsà ẹ̀rọ láwọn ẹ̀rọ lè bá fún mi sọ̀pọ̀tì. kò sí bó ṣe wù kó rí nínú ayé ẹni tí ó fẹ́ ni ó fẹ́ ni ẹni tí ò sì ní fẹ́ ni kò ní fẹ́ ni
wọ́n ní béèyàn bá ń ju òkúta tó ń ju òkò sínú ọjà yóò lé èèyàn tiẹ̀, bákan náà yóò láwọn tí ì ṣe tiẹ̀. Ó ní Yorùbá ṣe sọ wípé ẹni tó bá fẹ́ ni ló fẹ́ ni, ẹni tí ò fẹ́ ni ò fẹ́ ni o, kò sì sí ọgbọ́n tá a rí tá a ṣe. Mo láǹfààní àti kí ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé. Mo mọ̀ pé ẹ̀yin lèèyàn wa, àwa lèèyàn yín. Béèyàn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni, ìfẹ́ wa lẹ ní tẹ́ fi ń wò kàn nìyí. Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ̀m̀bẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti ilẹ̀ Faransé, France lọ́hùn-ún, ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n jẹ́. Mo ní wọn ní ojú òpó wa ní dédé àsìkò yìí. Wọ́n máa ń yànnàná àwọn ọ̀rọ̀, wọ́n sì máa ń ṣe àwọn àgbékalẹ̀ pẹ̀lú ìwádìí ní bí wọ́n ṣe máa ń tú àwọn ọ̀rọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. Mo lù wọ́n lọ́gọ̀ ẹnu, mo sì kí wọn ní dédé àsìkò yìí. Mo kí yín o, ẹ kí àwọn èèyàn tó wò yín àtàwọn tó nífẹ̀ẹ́ yín pẹ̀lú ní gbogbo àgbáyé. Mo kí yín olóòtú o, mo sì kí gbogbo àwọn olólùfẹ́ bẹbẹ káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ sọ fún mi kọ́ ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ mi náà. Èmi náà kí gbogbo àwọn olólùfẹ́ mi o, Ọlọ́run á máa nífẹ̀ẹ́ àwọ̀ náà o, Ọlọ́run máa fún ọlọ́gbọ́n ìmọ̀ àti ìyè o, nǹkan wọn ò ní bàjẹ́ o. Àmín. Lẹ́yìn gbogbo àwọn tó wà ní àwẹ̀ ni wọn Christian ni Muslim ni Ọlọ́run á gbọ́ àdúrà wọn o. Àmín. Àmín. Ẹ ṣeun púpọ̀ sà. Sà, àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho jáde tí wọ́n sì sọ̀rọ̀ nípa Yorùbá Nation pé ọ̀rọ̀ Yorùbá Nation kọ́ ló tún kù mọ́ báyìí o. Ṣé bí olóyè Sunday Igboho ṣe fi Yorùbá Nation sílẹ̀ ṣó dára àbí ò dáa? Lójú tèmi, èmi ò lè sọ pé kò dára o. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn Yorùbá pòwe wọ́n ní téèyàn bá ń wá owó lọ tó bá pàdé yìí wọ́n lè yẹ kó padà, nítorí tó bá lówó náà kí ló fẹ́ fi rà? Yíyí ni. Bẹ́ẹ̀ni. So àwọn tó bá ronú jinlẹ̀ dáadáa, mo sọ pé nǹkan tó ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé wọn kì í lè ronú jinlẹ̀ dáadáa tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ kó tó dáyàn lẹ́bi. Mo rí kinní yẹn ní alẹ́ àná kan dàbí lọ́sàn-án yìí ni mo wo kinní kan táwọn sọ̀rọ̀ tí mo rí Sunday Igboho tó ń sọ̀rọ̀. So kí mo fẹ́ kó yí àwọn èèyàn ní pé ó ti gbìyànjú tiẹ̀ tí Sunday Igboho bá tẹ̀sán kó wò ó dẹ̀ ti sọ ńgbà kan tó lọ sí ààfin Ọọ̀ni, torí ààfin ìgbà tí wọ́n wá ṣe òkú ìyá wọn wọ́n kọ́kọ́ lọ sí ààfin Aláàfin, so wọ́n sọ̀rọ̀ ńbẹ̀. So ìgbà tó wá lọ sáàfin Ọọ̀ni, kó tó dé ààfin Ọọ̀ni wọ́n gbọ́ báwọn èèyàn ṣe sọ̀rọ̀ sí wọn, sọ̀rọ̀ mi. So ní Sunday bóyá lẹ́yìn ìgbà tó lọ sáàfin láwọn èèyàn sọ̀rọ̀ sí wọn, so Sunday Igboho wá sọ pé òun ò ṣe Yorùbá Nation mọ́. So àwọn asọ̀rọ̀ fàyàtì irú àwọn tó lọ́wọ́ máa ń láìkì nìyẹn, sọ̀rọ̀ mi. Ẹni tó bá sọ̀rọ̀ Ọlọ́run máa ń fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ dẹ̀ dúró tì. Ọlọ́run máa ń fẹ́ràn olóòótọ́, ẹni tínú ẹ̀ mọ́, ẹni tí ò ní wà burúkú sọmọ ẹnìkejì ẹ̀, ẹni tí ò ń pa ọmọ ẹnìkejì ẹ̀ lẹ́kún, sọ̀rọ̀ mi. Ẹni tó ń gbèjà ọmọ ẹnìkejì ẹ̀. Gbogbo nǹkan tó lọ fi fẹ́ràn bàbá Sunday Igboho nìyẹn. Ẹ̀rẹ́ rí i pé ìgbà tá a ṣe interview last year ni mo bóyá second third interview ni mo sọ fún yín pé philosopher ni olóyè Igboho yẹn, sọ̀rọ̀ mi. Wọn kò lọ sí school ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá lọ sí school náà là ń pè lọ́jọ̀gbọ́n, sọ̀rọ̀ mi. So ọmọ àgbà ni, ó ní philosophical thinking. School tí wọn lọ ẹ ló kọ máa ń kó bá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá máa dá sí ọ̀rọ̀, sọ̀rọ̀ mi. So mo sọ fún yín pé last interview tá a ṣe nípa àwọn, mo ní ẹ kọ́ lọ gba ní ìmọ̀ràn tí mo fún ọ, kọ́ lọ gba alágbẹnusọ tó máa bá wọn dáhùn, sọ̀rọ̀ mi, torí ibi táwọn kan fẹ́ máa fẹ́ gbé wọn ṣubú nìyẹn. So nígbà téèyàn ń wá owó lọ tó pàdé yìí lọ́nà, kọ́rọ̀ yìí dẹ̀ tó débi ọ̀rọ̀ Yorùbá Nation tá à ń sọ yìí náà, àwọn wo ló fọ́? Àwọn Ọ̀yọ́ náà ni. Orúkọ wọn la dẹ̀ ń jẹ́ Yorùbá Nation, sọ̀rọ̀ mi. Odùduwà Nation ló fi bẹ̀rẹ̀, ṣùgbọ́n ìgbà táṣìírí máa tú, èmi gan gbàdúrà pé káṣìírí tú, torí ní mi ò dùbẹ̀ ṣe ń lo Yorùbá Nation mo dé mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ máa já kẹ̀lítà. So Ọlọ́run dẹ̀ máa ṣẹ́dá àwọn àgbà ta ní lọ́tijọ́ yẹn, àwọn àgbà tó dání Ọlọ́run á dẹ̀ jẹ́ kọ́pẹ́ fún wa. Irú ẹ̀ ní bàbá Akíntóyè yẹn, irú ẹ̀ ní bàbá Ọ̀ṣun tó kù,
bàbá Ọ̀ṣun àbí Ọ̀ṣun tó kún kọ́ ló ń jẹ́ tó wà ní Ìwó yẹn, Ògún tó kún àbí kí ló ń jẹ́, Ògúndòkun, bàbá ẹ ti rántí Ògúndòkun tó wà ní Ìwó tó kún, Ògún tó kún àwọn àgbà àtijọ́ tí wọ́n bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ bẹ̀rù àwọn alálẹ̀ tó dẹ̀ fọ́lọ́ ìwà ọmọlúwàbí èèyàn, wọn ò ń bẹ̀rù láti sòótọ́ nígbà tó bá yẹ ká sòótọ́, fẹ́ràn mi yé. So bàbá yẹn tú àṣírí kan, mo sẹ́ndẹ̀ sáwọn kìnnìgbà mo ní ìdí tí ẹ̀ṣẹ̀ wá rí ìdí tí Odùduwà nation fi yí sí Yorùbá nation. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi ti nígbà tí mo bá ṣe mo sẹ́ndẹ̀ sí wọn káàkiri, àwọn àtàwọn tó tí mo rí lórí WhatsApp mo sẹ́ndẹ̀ ọ̀sán káàkiri. Ṣé à ń gbọ́ mi torí kí mi rí wọn? bẹ́ẹ̀ ni Sàámú ń gbọ́ yín dáadáa, ẹ tẹ̀síwájú Sàámú ń gbọ́ yín. Bàbá Akíntóyè wá tú àṣírí kan tá à ń sọ nípa Ọ̀yọ́, àwọn ló máa ń dá nǹkan lẹ̀. Wọ́n nígbà táwọn lọ sọ́dọ̀ Aláàfin ìgbà Yorùbá nation, wọ́n wá pé àwọn sí yàrá kan, wọ́n dá mọ́ àwọn lọ sí yàrá kan, wọ́n wá fún àwọn ní obì, wọ́n wá fáwọn lóbì jẹ, wọ́n ní káwọn ju obì yẹn báwọn ṣe jẹ́. Wọ́n á ní tẹ́ bá fẹ́ káwọn Aláàfin tẹ̀lé ẹ, káwọn wà lẹ́yìn yìí o, ẹ gbọ́dọ̀ yí Odùduwà nation tẹ́ ń pariwo yẹn sí Yorùbá nation. ẹni báwọn dé Jẹ̀ṣà ìyẹn á jẹ sùn, ẹni báwọn dé Jẹ̀bú ìyẹn á mú gàrí. Ọlọ́run má jẹ́ báwọn bọ́mọ Ìbàdàn jà, ìyá rẹ̀ dá lójú owó wá ń kà, bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣẹ́ gítà. Àbí abájọ tẹ́ ọ̀rọ̀ kan fẹ́ yín lé. Iṣẹ́ àtúntò ilé ilẹ̀ ti bú tán. Iṣẹ́ àtúntò ayé ilẹ̀ ti bú tán sẹ́. Àtùpàpà bùkẹ́ sáyà ọ̀rọ̀ wa ni. Ábà máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Lọ́rọ̀ mi yé. So obì tó jẹ́ yẹn Ògùn ni làwọn náà bá yí Yorùbá nation sí Odùduwà nation sí Yorùbá nation. So nígbà tó lọ ní Ògùn yẹn máa já, Ọlọ́run sọ pé àbá yẹn ò ní ṣe àwọn alálẹ̀ tí ò ní ṣe Awólọ́wọ̀ lẹ̀ torí ọmọ Awólọ́wọ̀ ni wọ́n, òun ló jẹ́ káṣírí yẹn pàpà wá jù nígbà tí Ọlọ́run jẹ́ kí iye wọn là wọ́n wá sọ síta. So gbogbo àwọn Sunday Igboho yẹn wọ́n á ti fi sáwọ́ sí tí wọ́n fi jẹun. So ńgbà tí Sunday Igboho náà wá rí nǹkan tó ṣẹlẹ̀ sí ńgbà tó lọ sí ààfin tí wọ́n ní olórí ilẹ̀ Yorùbá dáríjì àwọn báwọn ṣe sọ̀rọ̀ sí ohun tínú wọn dùn tó gbà wọ́n láì tó ṣe gbọ́ ẹ̀, wọ́n ṣe wá sọ̀rọ̀ sí Sunday Igboho wá ní òun ti kúrò ní Yorùbá nation pé Odùduwà tẹ́ bá fẹ́ káwọn máa bá iṣẹ́ Odùduwà nation ní kẹ́ máa pè. Ṣé tí mo sọ yìí? Àgbọ́yé. Odùduwà nation la fẹ́ máa jẹ́. So ohun tí ara gbogbo nǹkan tí ó tẹ́ dẹ̀ rí gbà tí kó tó di pé wọ́n padà wá yẹn náà tó ti sọ nǹkan kan bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ sọ pé àwọn máa pa, àwọn máa tán lọ sógun káwọn padà lẹ́yìn ẹ̀ káwọn pa. So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó tó kéèyàn padà lẹ́yìn Yorùbá nation tí mo sọ yẹn. Then ẹni tí ọ̀gá ẹ̀ torí pátì ẹ̀ ní pátì Tinubu tẹ́lẹ̀ ní pátì Muhammed Buhari àwọn Fúlàní, gbogbo alamọ bí Fúlàní ṣe lágbára tó nílẹ̀ Nàìjíríà. So Tinubu dẹ̀ respect nǹkan tí ẹ máa rí pé Tinubu respect gbogbo tí Buhari ṣe ló ń tẹ̀lé tó ń tẹ̀lé. Ṣùgbọ́n nígbà táwọn ọmọ Yorùbá kẹjọ lọ bá pàápàá ọ̀rẹ́ tímọ́tímọ́ ọba kí ló ń porúkọ ọba Ìbàdàn yẹn, bàbá wa pàtàkì èèyàn ńlá ní Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wá wí ọmọ mi lọmọ ìtẹ́lẹ̀ àlè sọ pé ọmọ ẹ̀ níṣèdí bàbá Ládọjà bàbá rí bàbá wa lọ bá ọ̀rẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ mi tó ń gbà tí ọ̀rẹ́ wa gbọ́ sí kí lẹ wá fẹ́ kẹ́niyẹn ṣe. Yorùbá nation tàdé ń pariwo tá à ń pariwo pa à ń fẹ́, kí ló dé tá a fi ń fẹ́ Yorùbá nation ká náà lè dominate torí látìgbà tí Nàìjíríà ti lómìnira Haúsá àti Ìgbò ló ń dominate ìjọba àpapọ̀ tọ́rọ̀ mi, àwọn ló ní majority inú mínísítà gbogbo àtowó tó ń pín àwọn lójọ ń pín, opposition ni Yorùbá wà tọ́rọ̀ mi, àwọn Ìgbò àti Haúsá ló ń náwó federal, àwọn ló gbádùn ẹ̀. tó gbà tá a dẹ̀ ti wá ṣe tọmọ tí wá débẹ̀ tó dé wà ọmọlúwàbí tóun náà wá ṣe báwọn Ìgbò àti Haúsá ṣe ń ṣe ló kọ́ ọmọ yín sí kílẹ̀ tó wá ń wá Yorùbá nation la wà yìí tọ́rọ̀ mi, ẹni tó rí ẹ̀ bá pé Yorùbá nation la wà yìí ó kó àwọn ọmọ wọn sí gbogbo kò táwọn ọmọ yìí ò ní tẹ́lẹ̀ ó gbé wọn sí.
so ẹ̀yin lẹ́yẹ kẹ́ ẹ wá pé àwọn èèyàn yín pé ṣe ẹ ríṣẹ́ gbogbo tá à ń gbàdúrà ló ṣe yìí o ẹ náwó yẹn dáadáa o so tó kù fún ọkọ ṣe nìyẹn so èmi Yorùbá Nation la wà yìí mo ń sọ fún pé Sunday Igboho rí ẹ pé wọn ò lọ sí skul ṣùgbọ́n bí bàbá wa Olúbàdàn tó lọ tẹ́lẹ̀ Aṣàníkẹ́ tí ọmọ wọn kan sọ ó ní bàbá yẹn máa ń sọ pé òun ò kàwé o ṣùgbọ́n òun kọ́gbọ́n orí ọgbọ́n orí dẹ̀ ni àwọn Yorùbá sọ pé ọgbọ́n orí ló jẹ́ bàbá ṣé nǹkan tí mo sọ yìí ọgbọ́n orí àwọn irú ọba Aṣàníkẹ́ yẹn bàbá wa Olúbàdàn tó wà bẹ́ẹ̀ ni philosopher ni wọ́n tọ́lá mi yìí wọ́n ń lo ọpọlọ wọn ẹni tó bá ti ń lo ọpọlọ ẹ̀ ó ṣe kó lò ó is a great thinker ẹni tó lè lo ọpọlọ tó lè ronú lọ́nà tó tọ́ nìyẹn so ẹni tó bá ń bú Sunday Igboho kó lọ ó bá kọ Yorùbá Nation sílẹ̀ kó lọ forí sọlẹ̀ kó lọ kó sẹ́nu rélùwé tí máa sọ fẹ́ nìyẹn so ohun tó tọ́ ló ṣe èèyàn wọ́n gbè mí ní wanted ẹ̀ mọ̀ kan tó ń jẹ́ wanted ni bẹ́ẹ̀ wá wà nílùú Igboho tó bá ti rí airport wọ́n máa wò yín báyìí ni pé ojú tó fi máa wò yín ò dá ẹ lè wálé ojú tó fi ń wò yín nílé ò dá ojú tó fi ń wò yín lóyún ìbò ò dá passport wa lásán àwọn tí wọ́n tẹ̀ pé ní wọ́n tẹ̀ nígbà tó bá wo passport wa pé Áfíríkà ló ti wá àbí Nàìjíríà ló ti wá ojú tó fi ń wò lásán ò dá kábàáṣẹ ọ̀sẹ̀ tó sọ pé wọ́n tẹ̀ ṣé tí mo sọ yẹ yìí ó wá rẹ́ni tó clear orúkọ ẹ̀ ẹ̀ẹ̀kan tó lọ bá aṣọ ló dẹ̀ gbà kí lè wá fẹ́ kẹ́ni yẹn ṣe ṣé tí mo sọ yẹ yìí àgbọ́yé tí èmi ti rí wípé ní tí àwọn tó bá ń bú Sunday Igboho orí wọn ò pé lọ ṣe ń bú Sunday Igboho wọn lè ronú àwọn kan wọn kàn ń sọ̀rọ̀ gbàgbàgbà bí mo ṣe máa ń sọ. àwọn kan sọ wípé owó ló ń sọ̀rọ̀ wípé wọ́n ti gba owó pé wọ́n sì ti fún olóyè Sunday Igboho lówó ló jẹ́ kí ohun yí padà bẹ́yẹn ṣé lóòótọ́ ni tẹ́ gbà bẹ́ẹ̀. mi ò gbà bẹ́ẹ̀ tí mi ṣe gbà bẹ́ẹ̀ ní ara àwọn àlàyé tí mo ti ṣe síwájú yẹn sọ̀rọ̀ mi nítorí pé ẹni tó rí ẹ̀ bá pé mo máa ń sọ kinní yẹn ní tó pálágbára jù lọ́lọ́run lè fún wa ní ọpọlọ ẹni tó rí ẹ̀ bá pé á mọ̀ wípé ní tó ṣe yẹn ló dáa wọn ò ní láti fún mi lówó àbí nǹkan tí mo sọ yẹn mo ní èèyàn Nàìjíríà ní ìsìn tó ń wáṣẹ́ láti bí ọdún 10 ẹ̀yin tẹ́ jẹ́ social media yìí mo wá sọ fún yín pé mo mà láwọn èèyàn mo láwọn tó jẹ́ graduate láti bí 3-4 family tó ń wáṣẹ́ ṣé n tí mo sọ yìí ẹ wá bá mi ẹ wá àwọn connection tẹ wá ní ẹ wá lò fún wọn gbogbo wọn wá ríṣẹ́ ṣé táwọn tí ó ríṣẹ́ yẹn tó bá wá ń sìn yín tó bá wá ń bọ yín bí òrìṣà ṣé ẹ fún wọn lówó ni tó fi ń bọ yín bí òrìṣà bí wọ́n mọ yìí ń tẹ́ ṣe fún yín wọ́n mọ rírì ń tẹ́ ṣe fún wọn tẹ́mi náà bá ń sìn yín tí bá ń bọ yín bí òrìṣà ó tó bí àbí èjò ẹ lọ nítorí pé mo mọ rírì ń tẹ́ ṣe fún mi ọ̀pọ̀lọpọ̀ láṣẹ lórí tí ò dúpẹ́ Yorùbá dẹ̀ sọ pé ń ta ṣe bí olóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kó ni lẹ́rù lọ ni. Jésù gan sọ ń gbà yí ẹ ó láwọn mélòó la wòsàn àwọn mélòó ló wá dúpẹ́ abẹ́rẹ́ rántí bó sọ bẹ́ẹ̀ ní kúrẹ́ àgbọ́yé àwọn mélòó la wòsàn àwọn mélòó ló ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn pé tẹ bá ṣe lóore wọn ò mọ̀ pé dá o mo dẹ̀ máa ń sọ fún yín oore ìṣòro ṣe mo máa ń sọ fún yín nípa àwọn Aláàfin tó jẹ yẹn wọ́n á pè yín wọ́n á ní Balógun tọ́ sí ẹ wọ́n á ní Ààrẹ Ọ̀nà Kakanfò tọ́ sí ẹ nítorí pé wọ́n ti mọ̀ pálágbára ní ìlú yín ọmọ Ọ̀yọ́ ń bọ́lẹ̀ ti rí ọmọ Ọ̀yọ́ tó bí ní Ọ̀yọ́ tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ìlú mi ni wọ́n ti ń jẹ́ torí orí pálágbára wà bẹ́ẹ̀ á wá lọ mú alágbára yẹn kó tó di pálágbára yẹn máa wá kojú kọ̀ òun á tètè fún Àfoyè Ìdálọ́lá kó lọ máa jagun wá fóun kó lọ máa kẹ́rù wá fóun kó máa kóyè wá fóun ṣùgbọ́n dípò kó dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ibi ló máa fi ṣùgbẹ̀yìn àwọn Báṣọ̀run ẹ̀ náà tí ìbá ṣe àwọn tó wà ní Ọ̀yọ́ bàbá rà àwọn Báṣọ̀run tó jẹ nìbàdàn ní tó jẹ níbòmí ni ibi náà l'Aláàfin máa fi ń san fún wọn padà ṣé n tí mo sọ yẹ yín ọ̀pọ̀lọpọ̀ ní òmò orí kò sẹ́rẹ̀ tẹ́ lè ṣe fún wọn ò ní fi dáadáa sọ fún yín ìburúkú ló fi máa sọ fún yín so àwọn tó rí wọn bá pé wọn á mọ̀ pé kò nídìí láti gbowó fún Sunday Igboho kó tó mọ ibi tó yẹ kó lọ ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹ yín àgbọ́yé mo dẹ̀ fẹ́ fi àpẹẹrẹ kí n tún lè fi ìkọ̀kan lélẹ̀ dáadáa ẹ rántí nígbà tí àwọn èèyàn dìtẹ̀ mọ́ Awólọ́wọ̀ tó lọ kúrò ọmọ kó fẹ́ gbàjọba nígbà tó sanwó lọ́wọ́ sí ẹ̀wọ̀n gbére bí nǹkan kan lọ́sọ̀ sí pẹ̀lú àwọn ọmọ ìwọ ẹ̀ nígbà tí Gàwọn à ń gbàjọba tó dẹ̀ rí i pé ẹni ọ̀jọ̀gbọ́n fìlọ́sọ́fà lọ ṣẹ̀ṣẹ̀ wọ̀n pé ẹni tó lè bá òun tún ayé òun ṣe rè tí ìjọba tó gbélé òun lọ́wọ́ lójijì torí òun mọ̀ pé òun máa di president torí àwọn tó sí náà wà ń bẹ but àwọn Haúsá ló yarí pé àwọn ò fẹ́ Brigadier Ògúndípẹ̀ wà ń bẹ
àwọn ọmọ Yorùbá bíi méjì ló wà wájú ẹ̀ àwọn yẹn ní àwọn òfẹ́ ọmọ kan lè pa wọn àwa ni àwọn Haúsá tó ju Gawon lọ ní ráǹkì wà but àwọn sọ pé Gawon làwọn láìkì tọrọ mi yẹn wọ́n ti gbàgbé ibi tálọ́n bá sọ pé ẹ máa gbé yín débì kan gbogbo wọ́n ti gbàgbé pé Kristẹni wọ́n kọ̀ mú pé ohun tó ti da kí àwọn máa níwà ní wọ́n gbé Gawon síbẹ̀ Gawon débẹ̀ ó rí i pé níta gbé mi sí ipò tó lé ní ìwò gẹwú ni o ta ló lè bá mi ṣe orí pé ọ̀jọ̀gbọ́n kan wà bí ìgbà tí Fáráò rántí pé táwọn kan rántí pé Joseph wà ní prison ẹ lọ mú wá bá wa tó kínní ó yá tètè lọ tú Awólọ́wọ̀ sílẹ̀ nígbà tí Awólọ́wọ̀ jáde Awólọ́wọ̀ lọ bá Gawon ṣe àbí ò bá ṣe ó lọ bá ṣe ìjọba ìjọba ẹ fi rójú tó rójú so ó mọ̀ pé ẹni bá ṣe ni lórí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níbi òtẹ̀ fẹ́ lọ nítorí pé ó yọ òun lẹ́wọ̀n yẹn tó dẹ̀ yọ gbogbo àwọn tọ́jọ́ tìmọ́lé ó lọ sìn tẹ́ bá wo the same thing fún mò ń sọ fún yín ni pé àwọn èèyàn kì í kẹ́kọ̀ọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ ní history ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa lanu gbàwí wọn á láwọn lọ sí school wọn á láwọn lọ university wọn á láwọn lọ polytechnic wọn á láwọn ní school sat ṣùgbọ́n tí tíṣà sọ fún wọn wọ́n ti gbàgbé pé máa lu ọpọlọ ẹ̀ ní ibikíbi tó bá wà máa lù wọ́n dẹ̀ máa ń gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sílẹ̀ ibi tí history ti useful fún nìyẹn tá a bá ń sọ̀rọ̀ history ká pàtàn kẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́ ní kí ṣe kẹ́kọ̀ọ́ máa rọ́ ọ́ lẹ̀ pé ọba ti pàtàn tàì pàtàn Aláàfin ní gbogbo ọba Aláàfin ló ní gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin ló kì í ṣe yẹn ló ń kọ́ ohun tí kì í ṣe yẹn ní kẹ́ ẹ kọ́ sórí kí ló kọ́ yín. tó tẹ́ bá tún wo ìgbà tí Ojúkù ó dà tó plan láti sọ pé òun fẹ́ fipá gbàjọba ṣọ́nà mi tí ó di wàhálà tó jagun ọdún mẹ́ta tó wé sí láìfà àwọn yẹn ó lọ sí Oxford University o ó ṣe history o Ojúkù là ń sọ ó lọ Oxford University ó ṣe history ọmọ olówó ní bílíọ̀nù ní bàbá ẹ̀ ló kọ́kọ́ jẹ́ the best billionaire ó gbádùn ó ṣe gbogbo ẹ̀ ó kàwé ó tún lọ sí àmì ó brilliant ṣùgbọ́n kò lọ́pọlọ nígbà tí gbogbo ẹ̀ dàrú mọ́ lọ́wọ́ tó túlẹ̀ tó sá lọ bọ́ nígbà tí wọ́n dáríjì pátì wo ló dáríjì Ṣàgàrí ló dáríjì MPN nígbà tó dáríjì ṣé ó wájú àyẹ̀pì àbí òwájú ẹ̀ ní MPN ṣé wọ́n àwọn kan sọ ńgbà yẹn náà kí wọ́n gbowó fún ni ọpọlọ ẹ̀ ló lò ọpọlọ tí ò lò tó fi lọ sógun tó yẹ kó lò tí ò lò ó wá pàpà wá lò pé tóun bá fẹ́ kó ìdaríjì tó dáhùn sọ ká má máa mọ́nítọ̀ òun káàkiri pátì tó gbé àwọn sílẹ̀ ló yẹ kó lọ jẹ́ ṣé ní tí mo sọ yẹ yìí tí àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ kọ́ lọ ronú ó fọ́ọ̀sì wọn láti lọ ro ọpọlọ wọn tó bá máa lọ jí Awólọ́wọ̀ lẹ́ tó bá máa lọ sọ́ọ̀nù báyìí kó gba pásítọ̀tì lọ sọ́ọ̀nù kó wá àkíyèsí Awólọ́wọ̀ kó kí n dé tó lọ jọ ìgàǹgà wa ìtọ́ bá fẹ́ àkíyèsí Ojúkù náà kó gba pásítọ̀tì kó travel lọ kó lọ bọ́lọ́run pé kí ló dé Ojúkù sọ̀rọ̀ mi yẹn ibi ẹni yẹn lu ọpọlọ ló sọ fún pé onílàákàyè ní Sunday Igboho Ọlọ́run fún tó bá lọ sí skul ó máa jẹ́ á di professor Ọlọ́run fún nílàákàyè gan-an tọ́lá mi ó nílàákàyè gan-an pé ó dẹ̀ mọ̀ pé ó mọ̀ọ́rẹ́ gbogbo ẹrù àgbọ̀n ó máa dúpẹ́ ní bàbá òun ní Ládọjà bàbá òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ní Ládọjà ṣe lóore tí ò tẹ̀ ẹ̀ dúpẹ́ ó lọ́pọ̀ títí láti sọ fún gbogbo akámọ̀ kò sọ síta tọ́lá mi gbogbo ìgbà ló ń dúpẹ́ Ọọ̀ni tó dáríjì náà gbogbo àlọ́ bàbá yẹn mọ̀ọ́rẹ́ ohun tọ́lọ́ ṣe láìkẹ́ nìyẹn tó dé máa sọ níbẹ̀ nìyẹn pé kò bá wọn ó mọ̀ọ́rẹ́ ni ó jẹ́ tó mọ̀ọ́rẹ́. ẹ ṣe àwọn kan wọ́n sì ń sọ pé ó dáa wọ́n ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ pé wọn ò gbowó wọ́n sì yí padà bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ ni wọ́n pé olóyè Sunday Igboho ti dalẹ̀ Yorùbá ẹ gbọ́ ṣé wọ́n ọ̀dàlẹ̀ nìyẹn ṣá. òun náà ń sọ pọ́kọ̀lọ́ kọ̀ọ̀kan máa ń sọ̀rọ̀ máa ń jábọ́ lẹ́nu ẹlòmíì ọ̀rọ̀ kan déédéé máa ń jábọ́ lẹ́nu ọ̀rọ̀ máa ń déédéé jábọ́ lẹ́nu òní ọ̀bí ọmọdé ni ṣẹ̀rẹ̀ àwọn yẹn lè pààyàn lẹ́rìn adẹ̀dúpẹ́ pé irú wọn wà láyé tí wọ́n máa pa wá lẹ́rìn bí irú ọ̀bọ tó wà ní Amẹ́ríkà yẹn a kàn máa sọ̀rọ̀ jáwù ibi tó sọ̀rọ̀ tó kàn máa ń déédéé sọ̀rọ̀ òun ló lọ sọ̀rọ̀ tó lọ́ wá mu tí Awínikókó mo láìkẹ́ tó dàbọ̀ bolẹ̀ tó dàbọ̀ Awíkóńkó ọkọ̀ máa ń sọ̀rọ̀ jábọ́ bẹ́ẹ̀ náà ṣe jábọ́ lẹ́nu níjàkújà ní ẹ̀sìn ẹ̀ dàbọ̀ bò ó dàbọ̀ bò látàrí ó ní bàbá ẹ̀ ní ó ṣe lọ́ pàdánù ó ní mọ́tò ló pàdánù gbogbo nǹkan tó yẹ ká mọ̀ làwa mọ̀ wípé bàbá yẹn àwọn tó mọ̀ tán sọ pé bàbá ọ̀rẹ́ yìí tó wà lamẹ́ríkà yẹn wípé ìyàwó méjì ló ní àǹfààní àwọn ìyàwó ẹ̀ wọ́n máa ń lura wọn pa ni wọ́n máa ń lura wọn pa báwo lọ́kàn bàbá yẹn ṣe fẹ́ balẹ̀ bóyá bíi tí bàbá yẹn ti bóyá nǹkan tó rò tó lọ sí mọ́ṣáláṣí lọ kẹ́mi bóyá bíi tó ń rò ní pé wọ́n lọ́ọ́ bá ọmọ ìgbà àgbà mi lọ́wọ́ àwọn obìnrin ìrònú yẹn gan ni ìjẹ́ kó o títí tí mọ́tò fi pàdánù sọ̀rọ̀ mi màmá ẹlẹ́nu gbẹ̀dù wà lamẹ́ríkà yìí dẹ̀ ni ẹ bá lọ wádìí ó lẹ́nu ẹ ṣe bẹ́ẹ̀ jù tí ò jẹ́ kí
ìkejì gbádùn òun ló fi ti kú pa bàbá yẹn. Gbogbo wa bá má gbọ́ pé mọ́tò ló pa bàbá yẹn. Mo dẹ̀ ti máa ń sọ fún mo sọ fún kinní kan tó ṣe tó sọ̀rọ̀ tó ní mo sọ fún ó ní arúfin lòun. Ṣé àṣírí wá tú pé ó lọ sẹ́wọ̀n Nàìjíríà kó tó làbí ètù tá à ń sọ fún yín. So àwọn èèyàn máa ń fẹnu wọn wa rọ́ọ̀fù ni wọ́n á fẹnu wọn wa rọ́ọ̀fù fẹnu wọn fàfàkúfà fẹnu wọn sọ̀sọ̀kúsọ. Ṣé tí mo sọ yìí so ohun tó wà ní ọ̀rọ̀ yẹn ni pé àwọn èèyàn ọ̀rọ̀ kàn ń jábọ́ lẹ́nu wọn bí ọmọdé tí wọ́n tẹ mọ̀ nǹkan tó ń sọ. Àwọn tó sọ yẹn wọn mọ̀ nǹkan tí wọ́n sọ o. Ṣé nǹkan tí mo sọ ti yé yín? Àwọn tó ń sọ yẹn wọn mọ̀ nǹkan tí wọ́n ń sọ ni kò rí bẹ́ẹ̀. Ó dáa ní ìsìn báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbéṣẹ́ fún olóyè Sunday Igboho. Wọ́n ní kí olóyè Sunday Igboho wípé iṣẹ́ wà nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí tó ń bá wọn ìyàwó wa sùn obìnrin wa sùn nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ roko mọ́. Iṣẹ́ tí ààrẹ gbé fún olóyè Sunday Igboho yìí ṣé kì í ṣe páńpẹ́ míì tún ni? No, kì í ṣe pápẹ́ mi kì í ṣe pápẹ́ mi tá a sọ pé bàbá tó wà ń bẹ nísìnyí tó fi dọ́là fi ṣe lórí ilẹ̀ wa bàbá yẹn gbọ́n ló gbọ́n lẹ́yìn. Ṣẹ̀rí ní ìlú tá a wà ní France yìí náà wọ́n lu àwọn èèyàn ṣe ọ̀kẹ́ ní Nàìjíríà wà ní babaláwo ṣe ẹ bá rí àti ètò tá a ṣe láti mọ̀ fún àwọn ìjọba nímọ̀ràn pé kó lu àwọn babaláwo wa àwọn alágbára ilẹ̀ wa ṣe ọ̀kẹ́ mo sọ kìíní yẹn pé bóyá ọmọ níbi bódì tó máa lọ ṣe ibìkan bíi bódì jẹ́sì tó máa lọ kó àwọn alágbára sí tó máa gbé bẹ́ẹ̀ tọ́dẹ̀ máa lò wọ́n láti fi pawó pẹ̀lú nǹkan ta ní lórílẹ̀‐èdè wa. Àwọn tí bí ìbáyé astrologer ni wọ́n ń lò lọ́rọ̀ mi báwa ṣe ní babaláwo àwọn ní astrologer wọ́n dẹ̀ ń pa àwọn kan wọ́n ń pè wọ́n ní sẹ́wọ̀n tá a bá ń pè ní wọ́n ń pè ní English náà wọ́n á sọ pé kí là ń pe àjẹ́ kí lè àjẹ́ ní English ìṣe witch ni witch. bẹ́ẹ̀ ni àwọn kan wà ní Europe bíi tẹ́ pé wọ́n ti àwọn tó ń lo agbára àwọn ìgbà kan wà tí wọ́n dìde tó pa wọ́n sùn wọ́n bọ́ ṣe sùn àwọn philosopher àgbà yẹn wọ́n ń pa wọ́n ṣùgbọ́n àwọn tó wá fi ilẹ̀ làwọn tó ń lo àjẹ́ wọn láti ṣe nǹkan dáadáa tọrọ mi tó ń fi àjẹ́ yẹn ran ìlú lọ́wọ́ àwọn ló dálẹ̀ àwọn ẹgbẹ́ àwọn àjẹ́ sì wà oṣó sì wà ní Europe bọ̀ tó o bá ti lò lọ́nà tí ò burú bó wá fi ran state lọ́wọ́ á máa lò ẹ́. Mo wá rí kíní mo wo documentary kan ní àìpẹ́ yìí ní France mo wá rí pé wọ́n wá sọ statistics tí ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó bá ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń lo àwọn ọlọ́pàá sì ṣe ń lò wọ́n. Kò pẹ́ ní lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ yẹn tán ni mo rí kíní yẹn documentary mo wá àǹtí mò ń sọ mo right. Àwọn ọlọ́pàá wá ṣe statistics pé ọ̀pọ̀lọpọ̀ bóyá terrorist fẹ́ jà wọ́n ni o sọ̀rọ̀ mi bóyá ogun kan ń bọ̀ ni o abóyá nǹkan kan ṣẹlẹ̀ nílùú wọn o àbọ̀dàràn kan wá dáràn ni o wọ́n ti ń wá láti bíi 40-30 years àwọn bó ṣe ń sọ fún problem yẹn ni àwọn ọlọ́pàá lọ bá àwọn astrologer yẹn àwọn ló máa sọ fún wọn pé ibi ìbàlẹ̀ ni ìlú báyìí ló wà ẹ wá lọ sí Brazil ẹ lọ sí kinní kan wá fún wọn ní àwọn nǹkan tó máa guide wọn tó fi máa mẹ́ni yẹn àwọn ọlọ́pàá jẹ́wọ́ tí mò ń sọ fún yín pé àwa tó da nílẹ̀ wa àmọ́ bá ṣe ń lò bọ̀ ní ti bí yìí wọ́n sì mọ bí wọ́n ṣe rí nǹkan tí mo tún wá rí pẹ̀lú èmi tí mo yẹn tẹ́lẹ̀ nígbà mo dé lọ àwọn tó mo bá lù sọ fún mi nípa àwọn astrologer yẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn company òyìnbó tẹ̀rí yẹn àtàwọn club yẹn àwọn ọmọ tó ń mú wá láti Áfíríkà yẹn wọn ò dédé mú wọn ní kíní wọn ní club wọn ní ọ́fíìsì nígbà tí mo bẹ̀rẹ̀ sí bá àwọn kíní tẹlifíṣàn ṣiṣẹ́ mo bá lára àwọn kí ló ń pọ̀ àwọn tó ń ṣiṣẹ́ lórí tẹlifíṣàn bíi Dr. Abati yẹn tọ́lá mi àwọn tó máa ń sọ news tó máa ń ṣe tó popular yẹn journalist tó popular ní France àwọn bíi lára àwọn márùn tó popular jù ní France ibi ìkan ni mo kọ́kọ́ bá ṣiṣẹ́ kó tó di pé tú ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí wọ station oríṣiríṣi lọ ṣiṣẹ́ wọ́n gbà mí ṣe máa ṣiṣẹ́ tó ń gbà tí mo ṣiṣẹ́ Egyptian ni ẹni yẹn nígbà tí mo bá ṣiṣẹ́ ibẹ̀ mo ti rí pé tí wọ́n ń sọ òótọ́ ni wọ́n máa àwọn iléeṣẹ́ bí máa ń gba astrologer bí ìgbà tí wọ́n gba babaláwo ó dàbí ká sọ pé National Bank ní ẹ bá lọ sí National Bank babaláwo wà níbẹ̀ ní ọ́fíìsì tó lọ́fíìsì ń bẹ. So tí ó bá ṣe pé irú wa tí mo ń sọ ṣe bá ẹni mi tó ta sọ ibà tó bá àwọn báǹkì yẹn bá níbi babaláwo yẹn á ti sọ irú àwọn báǹkì tó lè fẹ́ lọ jà yẹn bàbá rẹ̀ á ti rí á ti ṣe nǹkan kan sí báǹkì pé èlò tó ń bọ̀ wá jà yìí o kí ló máa gbálẹ̀ ní tí mo sọ yẹn so wọ́n ní àwọn astrologer iná àwọn ọ́fíìsì so lára àwọn tájọ́ ń sọ̀rọ̀ níjọ́ kan torí mi tètè máa ń débi iṣẹ́
ẹni yẹn ló wá jẹ́ kí n mọ̀ pé ọ́fíìsì ẹnìkan tí a wà yẹn ta ti ń sọ̀rọ̀ yẹn ó ní kí n mọ ọ̀rọ̀ tí máa sọ wọ́n ní kí ló dé ó ní gbogbo àwọn tó bá fẹ́ gbà síṣẹ́ astrologer lẹ́ni yẹn òun ló máa wò ó awòràwọ̀ ṣé kọ́gbẹ́ni ìṣiṣẹ́ ṣó máa dà wọ́n àbí ò ní dà wọ́n ṣó máa gbélé iṣẹ́ ẹ̀ga àbí ò ní gbéga mo wá rí nǹkan táwọn èèyàn tó sọ fún mi nígbà tí mo débi pé àwọn astrologer wà tí wọ́n ń lò àwọn president wọn minister wọn lọ ń consult wọn àwọn ilé iṣẹ́ nitel yẹn nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní wọn lọ́fíìsì wọn permanently ni but àwọn ọmọ bá ṣe máa ló ti wá ṣé ọ̀rọ̀ tí mo ń sọ yìí. àgbọ́yé. so wọ́n ti wà tó ti ní positive use làwọn máa ń pa wọn sọnù òun ló fi mú àwọn talent wá láti áfíríkà ẹ̀kọ́ rẹ̀ déédéé gbọ́ gún ẹnìkan láti áfíríkà àwọn déédéé mú o àwọn ilé ìgbà táwọn coach yẹn bá wá ní kó lọ sílùú báyìí báyìí wọ́n máa rọ́mọ báyìí báyìí wọ́n á describe ẹ̀ wọ́n á ti di pé talent ọmọ tó máa pa fún yín ẹ̀ ní lè sọ. bọ̀ tí wọ́n bá lo níta bá láyé wọn ò ní ríran rí tá a pé àwọn kan wà tọ́lọ́ ń fún lẹ́bùn àwọn kan wà bí irú àwa tá a ṣe philosophy báyìí tá a bá wòyàn a lè sọ pé àbá ìlé ṣe rí ṣùgbọ́n irú èmi tó wá jẹ́ fún lẹ́bùn mo ṣe philosophy mo tún wá jẹ́ tán àwọn èèyàn ń pè mí ní wòlíì èmi ò kóra mi ní wòlíì but àwọn ìgbà tí n bá lọ ṣọ́ọ̀ṣì àwọn àgbà chọ́ọ̀chì àwọn leader á sọ pé wòlíì ni mi o wọ́n á fọ́ọ̀sì mi láti máa ṣe sí èmi náà dẹ́ rí i pé n tí wọ́n pe wòlíì nu Bible mo rí pé mo ríran mo ń gbọ́ mo ṣe gbogbo ẹ̀ so mo bọ̀ èmi ò declare ara mi síta ẹni tó bá súnmọ́ mi ni máa ń sọ fún tí bá ti súnmọ́ yín ẹ mọ̀ pé nígbà tá à ń sọ̀rọ̀ mo sọ fún yín ẹni tó bá ti súnmọ́ mi torí àmọ̀ gbà ṣiṣẹ́ máa wá fún má fi mí ṣeré o tọ́rọ̀ mi ẹ̀mí ìmọ̀ kan tó Ọlọ́run máa fẹ́ fi hàn mí nípa ẹni ẹ̀mà ní mo ní ẹ̀bùn báyìí o àyímọ̀ ǹjọ́ ń bá bá ẹ sọ̀rọ̀ tí ẹni tí ò bá súnmọ́ mi ò kì í mọ̀ mi ò gbé sórí gẹ̀gẹ̀gẹ̀ torí mo sọ fún pé nígbà tí bàbá mi wà láyé ní à ń tọ́pọ̀lọpọ̀ fi jẹun rèé Ìdòwú ọ̀nà ẹ̀ṣẹ́ mo ní mi ò fẹ́ fi jẹun bí tí n bá wà tọ́lọ́ bá fẹ́ lòmí á lòmí lẹ̀ ṣé tí mo sọ yìí àgbọ́yé. ohun tó ṣẹlẹ̀ ní tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ nìyẹn pé ohun tó ṣẹlẹ̀ nìyẹn pé ẹni yẹn kí ni ìbéèrè tẹ́ béèrè náà mo sọ́rí o torí kí ni ìbéèrè tẹ́ béèrè náà. ìbéèrè tí mo béèrè ni wípé eléyìí tí àwọn èèyàn pé wọ́n sọ pé ṣèṣe páńpẹ́ ló jẹ́ fún olóyè Sunday Igboho ìyẹn iṣẹ́ tí Tinubu gbé fún wọn. kì í ṣe páńpẹ́ ló jẹ́ fún mo sọ fún pé Tinubu tó gbé fún yẹn pé ẹni tí ó bá lè bá wa lé àwọn èèyàn burúkú lọ sọ̀rọ̀ mi yìí ó dáa wọ́n mọ̀ pé ní ìkápá wọ́n gbé fún. so ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ló wá dùn mí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ìṣe pé kì í ṣe páńpẹ́ mo rí ẹnìkan mo sọ́rí láti sọ ọ ẹni yẹn ó bá ń sọ̀rọ̀ gbà mí lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tí náà ni o Face TV Africa bí kí lọ́pọ̀ orúkọ TV ẹ̀ young boy kan báyìí ni á sọ̀rọ̀ gbà mí báyìí ẹ̀ láìkì á sọ̀rọ̀ gbà mí báyìí èèyàn lè gbébọn èèyàn lè forí lálẹ̀ ó máa ń ṣe gábagàba á sọ̀rọ̀ ọmọlúwàbí á sọ̀rọ̀ òpònú gbà mí mo sọ́rí láti sọ o so mo rí tó ń sọ̀rọ̀ ní ọ̀sán yìí gbà tí mo wò kíní ẹ̀ ó ń sọ pé Sunday ó ní wọ́n lè dá wàhálà lẹ̀ ó ní Tinubu lè dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá bó ṣe gbé iṣẹ́ tó gbé fún Sunday Igboho yẹn èmo dẹ̀ sọ bí tẹ́lómi ti ń rojọ́ ló ti ń rojọ́ ọmọ rẹ̀ lẹ́sẹ̀ nígbà tí arákùnrin wa ń rojọ́ ó pàtàn pé nígbà tí kílẹ̀ ń pè Goodluck Jonathan wà ní orí ìtẹ́ tó jẹ́ president Nàìjíríà ó gbéṣẹ́ fáwọn kan máàlù kan wà ní Rivers State mo ti gbàgbé orúkọ ọ̀pọ̀lọpọ̀ àbí kí ló ṣe tó máa ń dàlú báyìí ó ṣe mo ti gbàgbé orúkọ ẹ̀ ó ní wọ́n lo máa yẹn ní Rivers lọ́rọ̀ mi láti bá wọn fa wàhálà lọ́rọ̀ mi ó wá lo Gani Adam nílẹ̀ Yorùbá ó gbéṣẹ́ fún security job fún Gani Adam lọ́rọ̀ mi. ṣé Sàràrí kò dokubo. Àtàrí dokubo ó láwọn méjì ló wà ní sáìdì ibẹ̀ yẹn ó pínṣẹ́ fún wọn ó ló lo Gani Adam ó gbéṣẹ́ fún Gani Adam tí ó ti yẹ yín dẹ́ orúkọ náà ló wá lọ ń sọ nísìnyí pé Tinubu fẹ́ dá wàhálà lẹ̀ èbí president kan ti gbéṣẹ́ fún Gani Adam tó ti ṣe Gani Adam tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí gbogbo ìtàn tó ń ṣẹlẹ̀ là ń gbọ́ láfílẹ̀ àgbọ́ ní Europe àwọn tó jọ ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ mi yìí àwọn Fáṣẹ̀hùn àbíkílẹ̀ ń pè gbogbo wọn ló bá jà àwọn tó dálẹ̀ tó pè é sí ó bá wọn jà ó pín kìíní yẹn níbo ni ẹni tó ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ bíi ọ̀jọ̀gbọ́n gbà máa ń sọ̀rọ̀ bíi òkùnú gbà níbo ló wà ń gbà yìí tí ó sọ yẹn Gani Adam kan ó dalẹ̀ àwọn tó mo respect Gani Adam tó máa ń sọ̀rọ̀ tó lọ́pọlọ ń gbà mí ó dẹ̀ lọ́mọlúwàbí yóò gbọ́dọ̀ kúrọ́ fún yín sọ̀rọ̀ mi kò sọ pé nítorí wọ́n ti fòúnjẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó respect ibi tẹ́bi ṣe respect Gani Adam ó respect Ọọ̀ni pé ipò yẹn á lọ síbi á sọ pé ipò yẹn o ipò baba ńlá wa ni sọ̀rọ̀ mi
sọ̀rọ̀ mi bọ̀ tẹ́ lómi torí nǹkan tó ti fún póòsì tó ti fún yẹn kó a máa sọ̀sọ̀kúsọ ni sọ̀rọ̀ mi ìsọkúsọ ló máa sọ ṣùgbọ́n Gani Adams ó sì máa ń sọ̀rọ̀ tó dá lẹ́nu so bọ̀bọ́ yẹn gan ló fẹ́ dá wàhálà alẹ́ tó fẹ́ bóyá Gani Adams ò tẹ ẹ̀rọ onú lọ síbẹ̀ tó wá lọ sọ pé tí àbá ti gbé sí fún mi ò mọ̀ bóyá ọmọ Gani Adams ni ò bóyá àbúrò ẹ̀dẹ̀ ni ó wá ń sọ pé ó lé ibi wàhálà ní Tinubu fẹ́ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá ó yẹ kó pe Gani Adams sí Gani Adams ló gbé yẹ kó gbé kìnìyẹn fún kóun wá fara kí lọ́kàn ìwọ ẹ̀yin lẹ máa dictate bí ìjọba ṣe máa ṣèjọba ní wọ́n fi mí ṣe principal school wọ́n fi mí ṣe vice chancellor ẹnìkan wá wà nílẹ̀ ló wọ́n máa dictate fún mi láti tà pé nǹkan bá lè yẹ kí n ṣe ìjọba mi sórí ẹ̀ pé ṣá bẹ́ẹ̀ náà ló máa sọ bàbá méjìlá ní àsọ̀rọ̀ ńgbà mi bàbá méjìlá nílẹ̀ Yorùbá o àbá ti mú Aláàfin àbá ti mú Ọọ̀ni Aláàfin ni ìfà ipò kan náà lọ wà wọn á wo bọ̀pọ̀ ẹ̀ ńgbà mi dé sórí ẹ̀ pé bó ṣe máa ń sọ̀rọ̀ ńgbà mi gbà orí àfàpọ̀ ńgbà mi orí àsọnù ńgbà mi ọ̀ṣáká òṣoko ò dá ibi tó bá lọ jẹ́ ká mọ̀ mo ṣe láìkí Awíkonko ni ibi tó bá lọ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ mi jẹ́ ká mọ̀ ibi tó ń lọ èmi á lọ gbowó ní ọ̀dọ̀ á lọ gbowó lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀la á lọ gbowó lọ́dọ̀ Aláàfin ọ̀la á lọ gbowó lọ́dọ̀ bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn tó ń bọ̀ ló wà lo ọpọlọ ló yẹ kó wá fẹ́ máa wà láàrin méjì èèyàn òun sì kò síbi tó lè wà láàrin méjì ibi èṣù sọ pé èèyàn ò lè sí Ọlọ́run méjì o ò lè sin Mámónì àti Ọlọ́run pọ̀ ó yẹ nìkan ló máa choose àìdá ní gbogbo ayé ìṣeré náà bàbá àti màmá wa gbogbo alámọ̀pá máa ń láìkì kan jura wọn lọ bàbá náà mọ̀ pé ńgbà mí ọ̀pọ̀lọpọ̀ bàbá gan mọ̀ bàbá tí ò ní tọrẹ ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ màmá ló máa ń choose kí ló dé màmá ló tọ́ wọn ló ṣe gbọ́ ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀jù tó bàbá tó bá dẹ̀gbọ́n ò ní bínú sí ọmọ pé òun náà láìkì yẹ àwọn ṣọ́rọ̀ mi ṣùgbọ́n kẹ́ wá máa fọwọ́ kẹ́ wá máa purọ́ kẹ́ máa fi nǹkan ọgbọ́n gbò nǹkan kan mọ́lẹ̀ lèmi ò láìkì ibi tó bá lọ jẹ́ ká mọ̀ ṣọ́rọ̀ mi so wọ́n sọ fún wa pé wọ́n gbéṣẹ́ fún president kan ti gbéṣẹ́ fún Gani Adams ṣé ìyẹn náà ò ti tó ní ó wá ní pé nítorí pé wọ́n gbéṣẹ́ fún Sunday Igboho bó bá tẹ̀ gbéṣẹ́ fún tó bá rò pẹ̀lú gbogbo nǹkan ẹ mọ nǹkan tó pàdánù ńgbà gbogbo ẹ̀yin Yorùbá tó tẹ̀lé lẹ́yìn tó lóun tì yín lẹ́yìn òun gbà yín kọ́ máa pààyàn yín ó forí jágbó ṣe gbọ́ òun bó aládé pọ́n balẹ̀ ẹ̀jẹ̀ báwo ló ṣe fẹ́ rí kọ́bà pẹ̀lú nǹkan tó ṣe yẹn ṣé ẹni yẹn lọ àwọn tó máa ń sọ̀rọ̀ jàùjàù ṣé wọ́n lọ́pọlọ ṣá tó bá gbéṣẹ́ ẹ̀ fún wọn lè gbéṣẹ́ fún pé kó rìkọ́bà ní tí wọ́n bàjẹ́ sọ̀rọ̀ mi yẹn kí ló yẹ kí Gani Adams torí ẹ̀gbọ́n bá pé èmi ò rò pé Gani Adams torí bẹ́ẹ̀ mi ṣe ní Gani Adams èèyàn gidigidi ó máa ń lo common sense ẹ̀ Gani Adams ló yẹ kó mọgbọ́n pé àbúrò mi báwo ni wàá ṣe fún mi jẹ́nu kìíní yìí o ẹnìkan máa ń gba contract á dẹ̀ pín fáwọn kan sọ̀rọ̀ mi á pín fún wọn tó tá a ní Gani Adams bá dẹ̀ jọ ọmọ ọkọ Yorùbá gidi kò gbọ́dọ̀ sọ pé wọ́n gbé nǹkan fún Sunday Igboho kó wá ti torí ẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ torí ẹ̀ bá pé ni o àwọn tó ń tẹ̀lé lẹ́yìn gan torí wọ́n bá pé ebi yìí àwọn ìjọba kan ló pèsè fún wọn tí wọ́n fún àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀tọ́ fún wọn kíni tó dá lẹ́yìn Yorùbá yẹn láti dáàbò bo ilẹ̀ Yorùbá yẹn kí ló ń pè àwọn kílẹ̀ pé kíní tí wọ́n fi dáàbò bo ilẹ̀ Yorùbá tí àwọn state governor create yẹn Àmọ̀tẹ́kùn ebí àwọn ọmọ Gani Adams lọ lò ebí àwọn kan ló bẹ̀rẹ̀ kí sàdáadà Adams tó gbèrú tó lé wọn dànù Fáyọ̀ṣe àbí kí ló ń pè bàbá kan tó jẹ́ dókítà tí ó lead tẹ́lẹ̀ kó tó di pé Gani Adams débẹ̀ but through Gani Adams wọ́n fi gbéṣẹ́ fún wọn wọ́n fi ń jẹun ṣé o tí mo sọ yẹ yín. ok àwọn ti kinní nìyẹn àwọn ti kò ń ṣe Àmọ̀tẹ́kùn ló máa jẹ́ o ṣebí àbẹ́lẹ̀ táwọn gómìnà tẹ̀ gbé kalẹ̀ lẹ́ ń sọ. kì í ṣàmọ̀tẹ́kùn ni. kì í ṣàmọ̀tẹ́kùn. kí ni. àwọn olórúkọ kan tá à ń pè wọ́n mo ti máa rántí kétò tó parí màá sọ ẹ tẹ̀síwájú sà. so tí mo ń try láti sọ ni pé àwọn kan kúrẹ́ẹ̀tì mọ́ ọ̀pá Àmọ̀tẹ́kùn wọ́n lò wọ́n àwọn Àmọ̀tẹ́kùn gbà kan kọ́kọ́ fi ṣe security wọ́n lò wọ́n. so tí wọ́n bá wá gbéṣẹ́ fún Sunday Igboho ìjọba tó gbéṣẹ́ fún ẹni tó gbéṣẹ́ fún ìyọ̀mọ̀ ọ̀gbọ̀n tó ṣe gbéṣẹ́ fún ẹ̀yin kan lè máa dictate ẹni tí máa gbéṣẹ́ fún ṣọ́rọ̀ mi yẹn ẹnìkan ò lè dictate fúnjọba ẹni torí ẹ̀ bá pé you cannot dictate ìgbà ló nígbà ń lò so àwọn bọ̀bọ̀ yẹn mo kọ̀ rí para àwọn tó máa ń dá wà lẹ́lẹ̀ Yorùbá tó fi social media dá wà lálẹ́ ó lọ ń sọ pé wọ́n máa dájà lẹ́ o mo dẹ̀ sọ fún Gani Adams lè máa ronú síbi àwọn ọmọ ẹ̀yìn ẹ̀gán lè máa ronú síbi ọ̀rọ̀ tó ń sọ jáde yẹn kò yẹ kó fi iṣẹ́ social media kó fi dàlú tọ́rọ̀ mi yé so ìjọba tó gbéṣẹ́ fún mọ̀ bóyá owó yẹn torí nǹkan míì tẹ́lẹ̀ ẹni tó bá fẹ́ follow government regulation ni o
wọ́n ti gbẹ́sẹ̀ lówó wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti nǹkan tó bàjẹ́ ẹ̀wọ̀n kó gbọ́n lọ sí kọ́ọ̀tù wọ́n ní kó fún ní bíi 500 million ìjọba lè rí pé àsìkò yìí òun ò lè fẹ́ fún àbí pé tó bá ní kóun fún ní 500 wọ́n á nítorí pé ó jẹ́ Yorùbá ló fi ṣe fẹ̀ wọ́n gbé kọ́ńtrátì fún sọ̀rọ̀ mi yìí so ẹni tó bá dẹ̀ jẹ́ Yorùbá gidi yẹ kó bá Sunday Igboho ẹni tó bá jẹ́ Yorùbá gidi ni tó bá yẹ pé lóòótọ́ ló gbà pé gbàgbọ́ àti Sunday Igboho ń ṣe nǹkan tó ṣe yẹn pé inú wọn dùn sí bó ṣe ń protect àwọn ọmọ Yorùbá ó yẹ kí inú wọn dùn sí pé wọ́n gbé contract láti fi recover ni ṣé tí mo sọ yìí ó yẹ kí gbogbo wa máa fàdúrà àtìlẹ́yìn ká dẹ̀ fi lẹ́yìn pé kó lè ṣàṣeyọrí ṣé tí mo sọ yìí so ibi tí mo fẹ́ sọ nígbà yẹn ni pé ní tí wọ́n gbé fún iṣẹ́ gidi ló gbé fún torí wọ́n mọ̀ pé capable ó lè ṣe èmi náà dẹ̀ mọ̀ pé ó lè ṣe gbogbo àná là á gbogbo àfi dẹ́ pé gbogbo OPC Oòduà People's Congress Oòduà People's Congress so ohun tí mò ń sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó bá jẹ́ Yorùbá òtítọ́ tó pé ògbà tó ń ṣe tí ọmọ yẹn tó ń jà fún ẹ tẹ́ pé lóòótọ́ lọ fọ́ọ̀lù ẹ̀ tọ́dẹ̀ tinútinú tẹ̀lé ẹni tí ó bá yọ́nú sí mo dẹ̀ dúpẹ́ bọ̀bọ̀ yẹn náà gbà tó ń sọ̀rọ̀ tí mò ń wo fídíò ẹ̀ ó gbé wọn ṣépè èpè yẹn dẹ̀ máa mọ́ gbogbo àwọn tó bá gbé pè yẹn fún èpè yẹn máa mọ́ àwọn tó ń ṣe yẹn ẹni tó bá robi sí Sunday Igboho àbí tó fẹ́ ní kò ní ṣoríire àbí tó yẹ pé ohun tó gbé fún yẹn náà dùn sí Ọlọ́run máa banú ẹ̀ jẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ni yẹn ṣoríire láyé gbogbo nǹkan lọ́lọ́run máa bàjẹ́ ẹni tó fi gbogbo kò tó wà sílẹ̀ ó fún àwọn èèyàn sílẹ̀ màmá ẹ mọ̀ pé ìrònú yẹn ló pa màmá yẹn màmá ẹ fi gbogbo nǹkan ó tèkì ẹgbà tó ń lọ ẹ tó bá pa àwọn ìyàwó ẹ tó mú lọ́nà ní ìgbà tó lọ sí àpọ̀ bá pa ńkọ́ àbí ìgbà tó wá lé báyìí ni àwọn náà wọ́n dẹ̀ máa gbàgbé kíákíá ni so àwọn káwọn èèyàn kọ́ ṣọ́ra bó ṣe ń sọ̀rọ̀ kọ́ ṣọ́ra bó ṣe ń dá sọ̀rọ̀ tọ́ọ̀bà ní nǹkan tó máa sọ kọ́ panu wọn dé wọn ò fọ́ọ̀sì yín láti sọ̀rọ̀ ẹni ọ̀fẹ́ láti kọrin pa ẹpanu dé o èṣìṣì ń bọ̀ ẹpanu dé o ẹnu yín rùn ẹpanu dé o èṣìṣì ń bọ̀ káwọn èèyàn panu wọn dé tọ́ọ̀bà mọ̀ kó bá sọ. tó tí mo rí sọ́ńbẹ̀ yẹn ni ẹ pé ẹni yẹn gbogbo alamọ̀ kó lè ṣe nǹkan tó gbé fún mi. ẹ ṣeun olóyè Sunday Igboho dárúkọ kankan ó mẹ́nu bà pé àwọn kan wọ́n dalẹ̀ òun gbogbo bóun ti ṣe tó wọ́n dalẹ̀ òun tóun ti ń náwó tóun ti ń yọwó fáwọn èèyàn ṣe gbàṣàwo òun á dẹni tó jẹ́ pé ó ní ṣùgbọ́n gbọ́dọ̀ tèmi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé dídalẹ̀ sà kí ni tẹ́ ẹ lè sọ sí àwọn tó dalẹ̀ olóyè Sunday Igboho lásìkò tí wọ́n ṣe ní. àwọn tó wá ẹni tó bá dalẹ̀ mo sọ fún pé ilẹ̀ mo sọ fún pé àwọn bàbá wa láti jọ tí wọ́n ṣe ń ṣe nǹkan tó dẹ̀ pé wọ́n ń ṣe dáadáa tó dẹ̀ pé wọ́n ń fẹnu ko ẹnu wọn kò náà ni wọ́n máa ń múlẹ̀ ni nítorí pé ilẹ̀ lágbára ara àwọn nǹkan tí mi ò gbàgbé tí mo ṣe nígbà tá a ṣe war religion tí mo ṣe ní African traditional religion ilẹ̀ lágbára o jẹjẹrẹ àwọn tó ń bọ ilẹ̀ àwọn tó ń tẹ̀lẹ̀ tó ń ṣe gbogbo yẹn ilẹ̀ lágbára nítorí inú ẹ̀ ni a ti jáde wá inú ẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì inú ẹ̀ ni wọ́n ti mọ̀ wá jáde nǹkan tí mo sọ fún yín ni pé ilẹ̀ ó kàn wò wá ó ń wò wá gbogbo tá à ń ṣe ayé àgbẹ̀ lórí àkọ́nà lórí ẹ̀ á ṣe gbogbo ẹ̀ á fìyàn rúbọ lórí ẹ̀ á ṣe oríṣiríṣi tó ẹgbẹ́ tó bá dalẹ̀ ó máa bálẹ̀ lọ́nà ni ṣé bí mo sọ yẹn tó ẹgbẹ́ tó bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onú rò èmi ni mo ra bá ní bàtà 1000 tó láṣọ 1 million nígbà tílẹ̀ bá ní tó bá ní àsìkò tó láti máa gbéyàn mi bó ṣe lọ́rọ̀ mi wọ́n bá máa wọ́n sọ́dún wọ́n lè wọ̀jú mẹ́ta ṣòkòtò mẹ́ta fún ní gbogbo aṣọ tó ní ṣé ni mo sọ yìí tábàdẹ̀ ti gbé sínú ilẹ̀ gbogbo ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan láàrin oṣù kan gbogbo ìka àti ìjẹta níjọ́ tílẹ̀ máa fà wá gírígírí tó máa fẹsẹ̀ wá wọlẹ̀ káà lè jáde mọ́ ṣé tí mo sọ yìí ẹni tó bá lọ́pọlọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbàgbé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ronú ó dàbí ọ̀bọ ni wọ́n bá ti ná ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tí kò dá kí àwọn má lè lo ọpọlọ ẹ̀ ilẹ̀ ń ṣe ilẹ̀ kò bá gẹ̀rẹ́ mo sọ fún àwọn bàbá wa àtijọ́ yẹn tẹ́ bá ti lọ múlẹ̀ ọkọ̀ everybody balẹ̀ torí kò fẹ́ gbọ́ kò gbọ́ góòlù gbọ́ kò kọ́kọ́ mi tẹ́ bá ti dà báyìí á pààyàn gẹ̀rẹ̀rẹ̀ ni awọyàn lẹ̀ ní á jẹ́ kẹ́ mọ̀ pé ìmí ilẹ̀ ti jáde ó dàbí bàbá ni àti ìyá ọmọ yẹn lè ṣe gàràgàrà báyìí tó ń dààmú wọn lọ́yọ̀ọ́ nìyẹn tẹ́ bá tó bá ẹgbọ́n kan tó bẹ sọ ni ó ní adẹ máa ń kọrin yẹn náà nígbà táwọn primary school wọn ní ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó sì ní yóò tọmọ náà pa
ọmọ tó mọ bàbá rẹ lójú o ó sì ní yóò tó tí mọ ó tọmọ náà pa. bàbá tó jìyà pọ̀ lórí ẹ sọ̀rọ̀ mi yẹn Bẹ́ẹ̀ni. ohun tó ń ṣe àwọn ọ̀rẹ́ nìyẹn ẹ lọ máa sọ̀rọ̀ sódùduwà ẹ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀míyàn ẹ lọ sọ̀rọ̀ sí bàbá yín Ṣàngó ẹ lẹ́yìn láláàfin ẹ̀yin lọ́mọ Àtìbà ẹ̀yin ọmọ Àtìbà nìkan lẹ wá ń jẹ kínní àwọn yòókù ẹ̀jẹ̀ kó ṣe wá rò pé Ṣàngó aṣọ á máa súre fún yín níbi tó bá wà Ṣàngó á máa súre fún yín gbogbo àwọn ọba tó ti jẹ Aláàfin tó ti yá á máa súre fún yín èpè lọ́mọ máa ṣẹ́ láti ìsàárè wọn wá tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ẹ lọ ronú ẹ jókòó kẹ́ ronú ilẹ̀ tẹ́ bá ti dalẹ̀ tó rà ẹ ti wà nulẹ̀ wọ́n á pé olúwa ìlú á lọ bá wọn ẹ mọ́ ẹ máa wà ní mímọ́ gbogbo gbà tí Jésù sọ fún yín ẹ máa wà ní mímọ́ àti òdodo gbogbo ẹ sọ̀rọ̀ tó da jáde lẹ́nu ẹ wá gbẹ́kànlé ẹlẹ́gbẹ́kára gbágbára lóògùn oògùn tọ́lọ́ máa sọ domi tílẹ̀ máa sọ di tó máa jẹ́ kó sunko ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù èèyàn ẹ sòótọ́ ilé ayé yìí tó a wá fún bẹ́ẹ̀ ni pé ká sòótọ́ ká fòdodo lò ká gbégbé àlàáfíà ká má nínú burúkú sọmọ ẹnìkejì wa ṣé tí mo sọ yẹ yín ní tẹ́mi ṣe láì program yìí ká share experience ká kọ́ra wa ilé ayé tá a wà yìí Ọlọ́run ṣe fún wa kí gbogbo àjọ gbé ní ìrẹ́pọ̀ ní kì í ṣe kẹ́nìkan máa bu inú bíbí sẹ́mọ ẹnìkejì ẹ̀ tọ́rọ̀ mi kó máa ro bí Bíbélì sọ ẹ̀wọ̀n kan tí Jésù sọ ni pé tẹ́ bá ti wọ ẹnìkejì bá pé tẹ́ wò pé kó kú ó lẹ̀ ti dẹ́ṣẹ̀ tọ́rọ̀ mi ẹ bá ti wọ ẹnìkejì kí n dẹ̀ mú lọ kí n kì mọ́lẹ̀ ó lẹ̀ ti dẹ́ṣẹ̀ ṣe é rí bó fẹ́ kí ọkàn wa pure ní kí ìrònú wa kó pure ní tí Jésù ta ẹ máa ro nǹkan tó da sọ́mọ ẹnìkejì ló ń sọ fún yín ẹnìkan á jókòó á ní òun á ní baba ńlá wa lò ló ń jù lọ ó ń lo àgbà gbogbo ọba ńlẹ̀ Yorùbá sọ̀rọ̀ mi so gbogbo nǹkan játijàti yẹn ò dá ilẹ̀ kò ṣe kọlu o ẹni bá kọlu á wọ olúwa ẹ̀ mọ́lẹ̀ bìtìbìtì ni lálá tó dẹ̀ rókè ilẹ̀ ló ń bọ̀ ẹ máa lọ ẹ máa fò lókèlókè ilẹ̀ tí mo gbọ́ ẹ̀ ń bọ̀ àbá ilẹ̀ wọn bá ẹ bá balẹ̀ ẹ bá dẹ̀ ti balẹ̀ bá gbé yín mì ní. so tí mo rí pọ́ńbẹ̀ yẹn nìyẹn o so ẹni tó bá dalẹ̀ tó dalẹ̀ Sunday Igboho ó dalẹ̀ àwọn aláyé ó dalẹ̀ Ọlọ́run ó dalẹ̀ àwọn tó ní ilé ayé. ó dáa àmọ̀ràn wo wá lẹ ní fún gbogbo àlàyé ọ̀rọ̀ tá a ti ń ṣe yìí fáwọn tọ́rọ̀ kàn olóyè Sunday Igboho ọmọ Yorùbá ààrẹ. tó àmọ̀ràn tí mo ní mo kọ́kọ́ fẹ́ kí olóyè Sunday Igboho pé ọmọ gidi ni pé èèyàn gidi ni ẹni tó gbógo bàbá àti ìyá ga ni ẹni tí ò fi tí wọ́n kọ́ tó gbà sọ̀rọ̀ mi. Primary school tó mọ̀ kó máa lọ primary school tó làwọn tíṣà kọ ó gbà gbogbo primary school tó lọ báyìí gbogbo bí school tó bá lọ débi ìmọ̀ bí tó kàdé o wọn ò bá àwọn ọmọ school yẹn àti tíṣà abẹ inú wọn máa dùn ní pé ọmọ tá a kọ́ school tó ọmọ yìí wá ó gbé wa ga tọ́lá mi ó gbógo wa ya gbogbo àwọn ẹbí ẹ̀ náà inú wọn máa dùn ní pé ọmọ yìí yóò rọ kò wọ́ wá ńlẹ̀ lóòótọ́ kò gba PhD kò gba professor o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mi tẹ́ ti ń gbọ́ Sunday Igboho wọn gbórúkọ professor mi wọn gbórúkọ doctor mi tọ́lá mi yìí so ó gbógo ọmọ tíyan fi yan gan ni tó gbógo ẹbí ga tó gbógo àwọn èèyàn ẹ̀ ga tí ò bà orúkọ àwọn òbí ẹ̀ jẹ́ níta ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fún ní nǹkan tó fún yẹn olè ló lọ fi ń jà tọ́lá mi n tó ti ẹlòmíì ìdágbére ìgbàlè nìyẹn tó ti nílò agbára òkè ní sọ ẹbí kí ni wọ́n pe orúkọ máa yìí kí ló kọ orúkọ máa yìí o lẹ́yìn oyè ní sìkì lórúkọ bọ̀bọ̀ yẹn o Ìbàdàn lẹ́ni yẹn ti operate wọ́n ń pè ní dr Yenusi náà ni ebi agbára dókítà gan ló ṣe bọ̀ nígbà tó wá mọ̀ nípa tìbílẹ̀ nígbà bẹ́ẹ̀ ó wá lọ fi ń jalè ẹnìkan ló dẹ̀ tí o pẹ̀lú fíìmù Yenusi ta wò yẹn ẹnìkan ló pa ó fi idán hàn lójú ẹni yẹn aṣọ pé dókítà kí ni tẹ́ lo ẹ má jẹ́ ká ṣe dókítà mọ́ ẹ jẹ́ ká máa fi kíní ìjẹun tẹ́lẹ̀ mi ẹni yẹn ṣe convince ẹni ẹ̀ tẹ́lẹ̀ má gbẹ ẹ̀yàn bá bẹ èèyàn burúkú ni ẹ tó máa fún ní mọ̀ràn èèyàn má bọ́ rẹ̀ kẹ́rẹ̀ rìn wọ́n á da orí olú ẹ̀rù tẹ́lẹ̀ mi so mo kí Sunday Igboho mo fi àsìkò yìí kí àti pé ó jẹ́ ẹni tó mọ̀ọ́re ntẹ́mi láìkẹ́ fún bí nìyẹn bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó mọ̀ tó ṣe lóore ìgbà sọ̀rọ̀ mi ló ní mo dá kẹ́kẹ́ ni ò gbàgbé wọn mi ò kọ́kọ́ láìkì bàbá yìí tẹ́lẹ̀ mo gbọ́dọ̀ tọ́ lórí Ifẹ̀ ni mo wà ń gbà ìjà mo dá kẹ́kẹ́ ẹ̀ pé báwo lè ṣe mo máa gbógun tìlú ẹ̀ sọ̀rọ̀ mi ìlú tí orísun yín ṣùgbọ́n wá yé mi pé èmi náà nírú wà yẹn pé ibikíbi tí n bá wà tó bá ń fìyà jẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi mo máa ń gbé jẹ pé ó ń gbé ìdákẹ́kẹ́ bẹ́ẹ̀ lè gbé kì í ṣe pé ó hate Ifẹ̀
sọ̀rọ̀ mi yìí mo wá rí i pé ìgbà tí ó wá dá sọ̀rọ̀ gbogbo Yorùbá mo wá rí i pé èèyàn gidi lẹ́ni tó ti yẹ yín so mo kí ó jẹ́ ọmọ Bíbélì ṣe sọ ó jẹ́ ọmọ ọ̀dọ̀ rere kò dẹ̀ kí n proud ó rẹra ẹ̀ sílẹ̀ bọ̀ lọ́n ṣe fẹ́ nítorí lọ́n fẹ́ nìyẹn Sunday tó ń jẹ́ yẹn orúkọ ńlá ni sọ̀rọ̀ mi orúkọ ọjọ́ mímọ́ ni ó dẹ̀ respect Ọlọ́run dé góńgó á máa sọ pé òun ò ní nǹkan kan Ọlọ́run ló ń gbẹ́kẹ̀lé o ibẹ̀ làwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n máa pariwo àwọn làwọn lágùnjù àwọn làwọn lágbára jù àwọn làwọn ní kinní kan àwọn sọ̀rọ̀ mi ó rẹra ẹ̀ sílẹ̀ ni nítorí Ọlọ́run fẹ́ nìyẹn so mo wá ń bẹ àsìkò ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́ rẹra wọn sílẹ̀ ibo kí tẹ bá wà rẹra yín sílẹ̀ ẹ sọ̀rọ̀ tó dá jáde lẹ́nu ọ̀rọ̀ tó tùlù tòlù Sunday ló máa ń jáde lẹ́nu Sunday sọ̀rọ̀ mi ẹ má máa níwà burúkú sọmọ ẹnìkejì yín ẹ má máa nínú burúkú sọmọ ẹnìkejì irú ẹni mo sọ pé ó sọ̀rọ̀ lóhùn Africa Face TV Africa àbí kí ló pè rẹ̀ ṣé kìíní bẹ́ẹ̀ ni kìíní sọ fún ẹ pé bí ń pa òun ni ọ̀rẹ́ Ọ̀nà Kakanfò lébi ń pa òun ni ẹni tó fi ẹ̀bẹ́ nìkan ló fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé tí ò fún níṣẹ́ sọ̀rọ̀ mi tó ń wá lọ ń gbẹnu sọ pé ó ti fẹ́ dọ̀tálẹ̀ láàrin wọn pé bó ṣe pé Ààrẹ Ọ̀nà Kakanfò sí tó gbé fún Sunday Igboho wàhálà ló fẹ́ dálẹ̀ wọ́n ṣe máa dá ẹbẹ́ ni ó dẹ̀ sọ pé president náà ti gbéṣẹ́ fún Gani Adams tẹ́lẹ̀ gbogbo aládẹ̀mọ́kọ tó ṣẹlẹ̀ sí Sunday Igboho Tinubu lè má fẹ́ fún ní 500 million kó má lọ ṣe favour 400 million wọ́n gbéṣẹ́ fún. ibi wọn níbi iṣẹ́ ní láti mọ̀ ní lọ́lẹ̀ so tí mo dẹ̀ ń sọ fún yín Gani Adams tẹ́pẹ̀yàn gidi ni bó ṣe ń pè rẹ̀ kò yẹ kó jealous Sunday Igboho yìí tẹ́ẹ̀dì tó bá jẹ́ ọmọ olúwàbí èèyàn tó kọ́ bó Igboho ṣe pé àtọ̀rọ̀ lómi máa ń pretend níṣẹ́ ló yẹ kó lọ bá Sunday Igboho ti bá gbọ́ pé wọ́n fẹ́ nìkan ní contract tó ga mo sọ fún ìgbà kan tí mo ní ẹnìkan wá sí Paris ẹ wá rí i pé àbí mo ṣe jẹ́ pẹ̀lú ó ní kí n lọ bá tó gbọ́ pé Minister of Education Professor Shettima tó ní kí n lọ wọn gbọ́n anigọ́dà kí n mọ ní kí n wọn ní èmi ò ń nọ́mbà wà mí ìṣerú kọ bẹ́ẹ̀ family n tí ò bá ti tó bá gbé fẹ́ nìkan lọ gbé fẹ́ nìkan kò sí ní tó kàn mí wọn kọ́ wa ní family wa pé kó lọ máa sáré tẹ̀lé nìkejì ìwọ náà lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ni wọ́n sọ fún wa family wa tẹ́lẹ̀ mi the worst thing tí kìíní lè ṣe ni pé òun ló yẹ kó rẹ̀ sílẹ̀ pé àbúrò mi mo wọ́pọ̀ fún ẹ ní contract jọ máa rí àbí bí wọ́n ṣe ń ṣe àwọn tó ń ṣe business sọ̀rọ̀ bí wọ́n lè rè nítorí máa ń ṣe nìyẹn wọ́n lọ ẹni máa bá yín pé mo fún ẹ ní contract jọ fún mi ń bẹ̀ o ṣọ́dọ̀ mi kì í ṣe gbókè wá lọ máa bínú ẹni yẹn ṣé tí mo sọ yín mò ń fi àsìkò yìí rọ Gani Adams má gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹ yẹn pé kó lọ máa díjà sílẹ̀ ẹ kó lọ balẹ̀ jẹ́ lọ tó bá interest yẹn lọ bá Sunday Igboho àbúrò mi o jọ fún mi nínú contract yẹn tó yẹ kó ṣe nìyẹn mo dà pé Sunday Igboho èèyàn dáadáa ni ṣọ́dọ̀ mi kò ń jẹ́ adánìkan jẹ́ Sunday Igboho is a very nice person ṣọ́dọ̀ mi ẹni tó fi gbogbo pòlẹ̀ tó lọ ń defend Yorùbá á wá fún ní contract wa lóhùn ní fún ìjẹ́ ń bẹ̀ I know Sunday Igboho á ṣe àfẹ́kọ̀ ẹ̀gbọ́n mi máa fún ibẹ̀ ṣùgbọ́n tí mo kàn fẹ́ rọ àwọn èèyàn ni pé kó má dalẹ̀ Sunday Igboho ẹgbẹ́ tó bá dalẹ̀ Sunday Igboho á balẹ̀ lọ ni àwọn alálẹ̀ Yorùbá ò ní dáríjì fámìlì yẹn láéláéláé gbogbo nǹkan tó bá ní máa bàjẹ́ ni Ọlọ́run ti fàṣẹ sọ́rọ̀ tí mo sọ yìí so ẹ̀yin èèyàn yé nínú burúkú ọmọ ẹnìkejì yín ìgbà lónígbà ń lò nítẹ́ni tó foríjà ẹ̀ lè foríjà gbogbo àtàlù èdè àwọn mélòó nílé ẹ̀ tó lọ sọ gbogbo àti àmẹ́ tó kú tó ní àwọn àwòrán wọn á kí pé àárọ̀ ọmọ ń sọ yín àwa kí àwọn bá yín ṣe wákàtí kan àwọn mélòó ló ṣe bẹ́ẹ̀ so ìmọ̀ràn tẹ́ ẹ̀ máa fáwọn èèyàn ni pé ẹ ṣọ́ra láti ṣe Ọlọ́run o àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́ Ọlọ́run fẹ́ ó kórìíra kéèyàn ní ìgbéraga ó kórìíra kéèyàn máa bínú ọmọ ẹnìkejì ẹ̀ ó kórìíra kéèyàn má gbégbé ilé ayé àlàáfíà Ọlọ́run ò fẹ́ràn kéèyàn máa jowú ọmọ ẹnìkejì ẹ̀ tọ́lọ́ mi yìí Ọlọ́run ò dẹ̀ fẹ́ kéèyàn máa gbéraga mo rọ̀ yín ní ẹ jáwọ́ ní gbogbo ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ yẹn inú kan burúkú bẹ́ẹ̀ yẹn àmọ̀ràn tẹ́ ẹ̀ máa fún yín nìyẹn pé gbogbo apawọ́pọ̀ báwo ni orílẹ̀-èdè Yorùbá ṣe máa lọ síwájú báwo la ṣe máa ṣẹ́gun àwọn Fúlàní tọ́lọ́ mi báwo la ṣe máa sọ fún àwọn tó kọ̀ lọ́ ń ṣe aláàkúbà tí Fẹlá sọ ó ní ìmáàmù nàgbàládùn pope nà mílíkì kínní kan nà enjoyment àwọn tẹ́ ń tẹ̀lé yìí tó nípa ẹ̀sìn tó ń ṣe ipò ni wọ́n mo sọ fún ìgbà tá a ṣe kíní tá a ṣe láti tàbí tá a ṣe láti mo ní gbígbàrà tí kíní kú báyìí Prophet Muhammed kú lọ́tí fẹ̀rẹ̀ sí jà sípò.
hello. kí ni ẹ béèrè lára yín ẹni tó bá lọ́pọlọ kí ló dé fi ń jà sípò nítorí fi ń jà sípò ni pé ipò politics ni o ipò mo fẹ́ ṣe vice chancellor kí ló dé àwọn fi ń jà sí nítorí fi ń jà sí ni number one nítorí owó tó wà ńbẹ̀ owó tó ń rí gbà ńbẹ̀ pé àwọn ló máa kó yẹn fún ẹ nígbà tí wọ́n lọ ṣe kinní kan ìpàdé lọ́balọ́ba tó ṣe láìpẹ́ ní ọba Ìgbò kan jáde south east o ẹ má pè ní south ẹ má pè ní south àti north ẹ pè ní east north west east south kinní cardinal mẹ́rin ló wà east north west south ó ní kọkùn síbẹ̀ nítorí bá máa kan east ẹ̀kọ́ fún east kí ló dé tó fi bẹ́ẹ̀ torí ìjẹkújẹ tó fẹ́ jẹ number one pé èmi ni chairman kìíní yẹn òun náà fẹ́ jẹ chairman ní east yọ̀rọ̀ mi ipò mo ní president nǹkan tá a dẹ̀ léyìí nǹkan méjì ló ń dalé ayé rú ipò àti owó òbédè kọrin òbé ní kí lè àǹfààní ọmọ ènìyàn tó jèrè gbogbo ayé o tó sọ ẹ̀mí rẹ̀ nù o mo sọ fún yín nígbà tá a ṣe interview tá a ṣe last nípa olórí Iran tó pa yìí mo ní owó tó kó wá sí tí wọ́n ti mọ̀ kókó nìyí tí wọ́n sì rí ní 95 billion ṣe wá rí pé àwọn kò tí àwọn tó mo yẹ àwọn tó máa para wọn sípò yẹn láti gbà padà láti gbà kò yẹn fámìlì kan náà ni wọ́n máa para wọn èyí tó máa gẹ́rẹ́ ẹ̀ lórí máa gẹ́rẹ́ kó lè wà nípò yẹn pé number one èmi ni supreme head number two gbogbo tó ń wá láti bẹ̀ ní táwọn èèyàn ń jà sí nìyẹn tọ́sí yẹn gbogbo wọn ṣe lọ ń sábà ẹ mọ̀ ṣókòtò tó mú wá tó lọ sí Mẹ́kà tó mú bọ̀ àfẹ́gbà ń bẹ̀ so ẹ má jà sí ipò ẹ jà fún ẹ̀mí yín ló ṣe pàtàkì jù kò sí ẹ wà nípò kò sígbà tó Ọlọ́run ò ní gbẹ̀mí yẹn lọ́wọ́ yín gbogbo owó tẹ bá dẹ̀ fi sílẹ̀ yìí kan àwọn tó wà ní wọn máa ná wọ́n ti gbẹ́sẹ̀ lé owó yẹn ní Europe báyìí gbogbo tó fi sílẹ̀ yẹn náà ibi ẹ wo ara àwọn tó ń tẹ̀lé Arafat náà gbà tó wà láyé àwọn èèyàn ayíra wọn bọ̀ wá ṣe gbogbo ẹ̀ Arafat owó ẹ̀ tó wà ní Europe ó lé ní 500 million tó gbẹ́sẹ̀ lé ní France ká má ṣẹ̀sọ nílùú mi o ìyá dẹ̀ ń jẹ́ wo bí àṣẹ ń jẹ wọn ní Palestine àwọn èèyàn tẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn yìí so ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé àwọn leader lórí ẹ̀sìn yẹn ẹ̀ ń tọra yín jẹ nítorí owó àpòra wọn lọ ń jà sí wọn ń jà sí pé number one mọ́ àìmí ní chief imam number two gbogbo tó bá ń wá láti Saudi Arabia tó wá látọ̀dọ̀ Army of Sokoto ọwọ́ ẹ̀ ló ń bọ́ sí. tẹ ẹ bá ti torí ẹ̀ ìjà tẹ lọ ń wọ́ọ̀dì ẹ̀ kàn ń tọra yín jẹ ni àìgbọ́n ó dá ká àìgbọ́n máa dààmú èèyàn mọ́ra mi fáwọn ènìyàn ẹ lọ sí skul kọ́ wa ni ká máa lu ọpọlọ wa sọ̀rọ̀ mi ká máa lu ọpọlọ wa tóbi tí borí bẹ́ẹ̀ ni ẹ. ó dà ẹ ṣé púpọ̀ sà ẹ ṣé gan fún àlàyé yín ẹ kí àwọn olólùfẹ́ wa jákèjádò àgbáyé lẹ́ẹ̀kan sí i ká tó máa lọ. mo tún kí lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ Bembeyeke káàkiri àgbáyé àti bí Bembeyeke dẹ̀ ti sọ fún mi pé ẹ̀yin kan náà ti ń jẹ́ olólùfẹ́ mi náà mo kí gbogbo yín káàkiri tẹ́ bá lágbàáyé o Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín náà o á nífẹ̀ẹ́ ọmọ yín o á nífẹ̀ẹ́ gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. àmín. á dẹ̀ máa gbọ́ gbogbo àdúrà tẹ́ bá ń gbà lágbára Jésù Ọlọ́run á gbàdúrà yín. àmín. òkè òkè ilẹ̀ máa lọ ẹ̀ní rẹ̀yìn láéláé. àmín. ẹ ṣeun bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti France ẹ ṣé púpọ̀ sà fún àlàyé yín ọ̀rọ̀ lélẹ́yìí ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ẹ pín fídíò yẹn káàkiri kódà kó dọ́dọ̀ olóyè Sunday Igboho pẹ̀lú kó dọ́dọ̀ àwọn tọ́rọ̀ kàn torí ó ṣe pàtàkì ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni àṣìṣe kọ́la ní ká wò ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nú ẹ̀ ní ká mú. bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn wọ́n ti sọ̀rọ̀ ẹ ṣeun o àgbà yín ò ní tán lórílẹ̀ o Tóbi Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó ló ní Bembeyeke ká tún fi rí pàdé ló ní Bembeyeke. ẹni báwọn dé Jẹ̀ṣà ìyẹn á jẹ sùn ẹni báwọn dé Jẹ̀bú ìyẹn á mú gàrí Ọlọ́run má jẹ́ báwọn mọ́mọ́ Ìbàdàn jà ìyá rẹ̀ dá lójú owó wá ń kà bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣẹ́yìn tà àbí abájọ tẹ ọ̀rọ̀ kan fẹ́ yín lé iṣẹ́ àtìkọ̀kọ̀ ayé lẹ́jì bútọ́ iṣẹ́ àtìkọ̀kọ̀ ayé lẹ́jì bútọ́ sẹ́. àtòpápá bùkẹ́ sáyà ọ̀rọ̀ wa ni àbàmá ayọ̀
ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán, ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe, pàápàá tilẹ̀ Yorùbá.